gbogbo ẹ̀ ló wọ́ mi o, gbogbo ẹ̀ ló wọ́ mi, ẹ gbà mí. Àti jẹ́ta mi ò tí ì get ara mi, káṣá ní láti weekend mi ò get ara mi. Tẹ́ bá rí ẹ rí wípé ó ti pẹ́ tẹ́ ti dé tán ní ẹ̀ ń béèrè mi ì get ara mi. Kí dẹ̀ nìdí? Nǹkan tó bá ṣẹlẹ̀, nǹkan tó jẹ́ pé mi ì bá ìyàwó mi sọ wípé okay o, mo fowó sínú nǹkan báyìí. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó jẹ́ wípé à ń wo bó ṣe máa tún tẹ̀síwájú. Kí ló dẹ̀ ṣe? CBEX jẹ́ òwò ṣíṣe tí a mọ̀ nípa àwọn cryptocurrency yìí, tó dẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ oríṣiríṣi cryptocurrency ló wà gẹ́gẹ́ bí mo ṣe mọ̀, gẹ́gẹ́ bí a ṣe mọ̀. A ní Ethereum, a ní Bitcoin. So tá dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ tí ò tó wa gan wọ́n ti ń ṣe rere nínú ẹ̀. So kí ló dẹ̀ ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi kì í fojú sí, mi kú mọ̀ ń pa ẹ̀. Ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ kan, mo dẹ̀ rí pé èyí yẹn ní ọdún tó kọjá. Àṣé bọ̀bọ́ yìí dẹ̀ ń tẹ̀síwájú, ó ń ṣe dáadáa. Mo bá béèrè, bọ̀bọ́ fọ̀nà hàn mí, ó tiẹ̀ ṣe díẹ̀ kó tó dá mi lóhùn. Ìgbà tó tún máa fi dá mi lóhùn, mo ṣáà lọ tíkatíka bẹ́ẹ̀. Ìgbà tí mo rí wípé ó ń ṣe dáadáa, òun ló introduce CBEX sí mi. Ló bá sọ pé iye báyìí kí pé kí n tiẹ̀ fi bẹ̀rẹ̀. Mo bá wò pé kémi náà kí n tiẹ̀ try wípé tá bá tiẹ̀ sọ 20 di 40, àwọn bùkátà tó wà lọ́rùn wa, kéèyàn lè jẹ, kéèyàn lè mu gbogbo ẹ̀. Àti wípé èmi tí mo ti ní album tí mo fẹ́ ṣe níwájú, CBEX yìí ni mo bá fowó sí. Èmi ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀, òun ló bá mi fowó sí. Ló convert, that was about 500,000. So òun ló bá mi convert ẹ̀ sí crypto. So ó dẹ̀ ṣàlàyé fún mi wípé màá máa trade lórí ẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́. Wípé tí n bá ṣáà ti jí láàárọ̀, màá tap ẹ̀ báyìí, màá trade. Tó bá dẹ̀ ti di some hours later, màá tún trade. With the hope wípé okay o, wípé ó dẹ̀ máa di adirú adigba. But unfortunately, olóòtú, ọ̀tọ̀ ni nǹkan tí ó bá dé. Because ṣèbéyàn tó bá rí èrè ló máa sọ̀rọ̀ capital àti èrè àti ojú owó, kò séyìí tá rí bábọ̀ nínú ẹ̀. Ló fi di wípé mo kàn jókòó pa sí níbi tí mo wà. Àtowó gbogbo ẹ̀ ló kàn wọ́ mi. Kò sí nǹkan tí àwọn ọmọ tí ẹ̀ máa jẹ ní Easter bí Easter ṣe dé. Kò sí nǹkan kan, gbèsè owó school gbogbo ẹ̀ ló wà nílẹ̀. Ìyàwó mi lè bá sọ, òun gan ló padà mọ̀ wípé nǹkan ṣe mí. So ó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi. Ọ̀rọ̀ ẹ lágbára. Ní ìgbà wo gangan lẹ wá kówó fọ̀rẹ́ yẹn láti bá yín ṣe nǹkan tó bá yín ṣe? Ìyẹn bí oṣù àti tó oṣù bí 6 sí 7, ìyẹn ọdún tó kọjá, I think bí oṣù October. Olóòtú ẹ gbà mí, kò máa tí ì pẹ́ náà. Ìgbà tó ti sọ fún mi, because àtọdún tó kọjá tó ti sọ fún mi, mo ti ń wò pé màá ṣe. Mo dẹ̀ ṣẹ̀ kówó fún náà ni o. Kò tí ì tó oṣù kan tí mo kówó fún, because ó ti sọ fún mi pé lẹ́yìn oṣù kan wípé màá lè gba owó mi padà. Ẹ dẹ̀ mọ̀, àti owó àjọ tí mo fẹ́ gbà, gbogbo ẹ̀ ni mo ti kó sí wípé okay o, màá lè sanwó landlord, owó ilé, màá dẹ̀ lè balance owó school fees, á dẹ̀ lè rí nǹkan fi ṣe Easter. Àtojú owó àti èrè kò séyìí tí mo rí, olóòtú. Gbogbo ẹ̀ ló wọ́ mi. Gbogbo ẹ̀ ló wọ́ mi o. Gbogbo ẹ̀ ló wọ́ mi, ẹ gbà mí. Bàbá, torí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń tọ́ọ̀chì èèyàn tó pani lẹ́kún ni. Bàbá, nígbà tí nǹkan yìí ti wá ṣẹlẹ̀ nísìnyí, ọ̀rẹ́ yín tá wá ń sọ yìí gangan, ìgbésẹ̀ wo gangan lòun gangan gbé? Ṣé ti rí lẹ́yìn ìgbà yẹn? Níbo?
Délani mo ti pe nọ́mbà Délani o. Délani gan ò sí. Bẹ̀ ìgbà tẹ́mi gan mo ti dé báǹkì ibi tó ti ń ṣiṣẹ́. Wọ́n ní kò sí ńbẹ̀ mọ́. Wọ́n ti transfer ẹ̀. Mo dẹ̀ ń bi àwọn other staffs. Ẹ mọ ọ̀rọ̀ ilé ìfowópamọ́. Gbogbo wọn kàn sọ wípé ibi táwọn transfer bí wípé gbogbo wọn ti mọ nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo wọn gan wọn ò dá mi lóhùn. Wọn ò lè sọ wípé ibi báyìí pàtó ni Délani wà. Àfi k'Ọlọ́run gbà mí o. Mo ti pe nọ́mbà ẹ̀ títí. Ìgbà tẹ́mi náà dẹ̀ rí wípé gbogbo ayé mà ní kíní tí mo ṣẹ̀ wá ń rí online. Apá mi jábọ́. Lóòótọ́ apá mi jábọ́. síbẹ̀ bàbá ṣé tí ní pẹ̀lú gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ń sìn kí lẹ á fẹ́ kí àwọn ènìyàn kan ṣe fún yín. Àṣé òótọ́ lọ̀rọ̀ Bíbélì, àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ. Nǹkan téèyàn bá ní tó ń rí sọ́wọ́ ẹ̀ báyìí, òun ni kéèyàn tẹpá mọ́. Àmọ́ pé kówó ẹ máa ṣiṣẹ́ fún ẹ níbi tí kò yé ẹ yẹn, òwò tí ò bá ti yéèyàn kó má kówó sí rárá. Òwò tó bá mọ̀ díẹ̀ tó mọ̀ nípa ẹ̀ ní kéèyàn kówó sí. Mi ò fọwọ́ sí wípé especially àwọn nǹkan bíi crypto àbí mi ò lè advise ọ̀tá mi kó kówó lé. Ẹ ṣé olóòtú.